Àwọn àgbààgbà gúúsù orílẹ̀-èdè yìí tí àwọn olóyìnbó ń pè ní Southern Nigeria wọ́n mà ti ń kóra wọn jọ báyìí o, wọ́n sì ti ń ṣe ìpàdé láti gba ara wọn kúrò lábẹ́ ìjẹgàba àwọn apá òkè ọya ìyẹn Northern Nigeria. Ṣé tẹ́lẹ̀ ẹgbẹ́ àwọn àgbà gúúsù orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Southern and Middle Belt Elders ó ti wà tẹ́lẹ̀ o, ṣùgbọ́n tó pé èèyàn rò pé láti bí ọdún kan sí méjì wọn ò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa mọ́, tó sì rò pé ìpàdé náà ìyẹn ẹgbẹ́ náà ti túká. Ṣùgbọ́n ní báyìí wọ́n tún ti ṣàtúntò ẹgbẹ́ náà o, gbogbo àwọn àgbààgbà apá gúúsù ilẹ̀ Nàìjíríà wọ́n tún ti kóra wọn jọ lábẹ́ ẹgbẹ́ Southern and Middle Belt Forum Leaders Forum, wọ́n tún ti kóra wọn jọ báyìí o. Ní ìgbà tí ó ń sọ̀rọ̀, ààrẹ ẹgbẹ́ àwọn Ìgbò yẹn Ohanaeze Ndigbo olóyè Emmanuel Iwuanyanwu ó mà kéde wípé báyìí àwọn tó ti bẹ̀rẹ̀ pàdé àwọn àgbààgbà gúúsù padà. Bàbá sì ń sọ̀rọ̀ gúúsù orílẹ̀-èdè yìí, ó túmọ̀ sí ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Ìjọ́, èyí South West, South East and South South. Ìjọba tó wá ń sọ̀rọ̀ àwọn Middle Belt yẹn làwọn àárín gbùngbùn ilẹ̀ Haúsá tí àwọn ìpínlẹ̀ bíi Benue, Nasarawa, Kogi, Kwara àti Niger State tí wọ́n wà ní abẹ́ ẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, olóyè Emmanuel Iwuanyanwu tó jẹ́ ààrẹ gbogbo àwọn ọmọ Ìgbò ó ní ní báyìí àwọn ti yan àwọn olórí fún ẹgbẹ́ àwọn àgbà gúúsù. Ó ní olórí àwọn báyìí ní olóyè Edwin Clark láti apá Niger Delta, tó sì ní ẹni tí wọn yóò jọ máa ṣe olórí ní olórí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Afẹ́nifẹ́re ìyẹn olóyè Ayọ̀ Adébánjọ. Ó láwọn méjèèjì ni yóò máa darí àwọn. Ó ní òun láti apá ilẹ̀ Ìgbò òun yóò máa ṣojú àwọn ọmọ Ìgbò, tí ọ̀mọ̀wé Pogos Bitrus láti àárín gbùngbùn ilẹ̀ Haúsá tóun yóò sì máa ṣojú àwọn àárín gbùngbùn Haúsá. Ní báyìí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, Ìgbò àti Ìjọ́ wọn tó ti fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé padà o, tí wọ́n sì ti ń sọ pé ìpàdé náà àti ẹgbẹ́ náà yóò wà fún bí wọ́n ṣe ní jẹ àwọn apá gúúsù, tí wọ́n ní jẹ wọ́n máyé, tí ò ní jẹ́ pé wọ́n ń ṣẹrú àwọn Fúlàní àti Haúsá ni.